وعليكم السلام ورحمة الله وبركاته. لا تنسي السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Gati gbogbo yẹn sọ̀rọ̀ látara máìkì ń sọ̀rọ̀ sókè o. Yàrá ìjìnlẹ̀ kan. سلام عليكم يا إمة ديننا. Ẹ mọ̀ pé gbogbo àyè tí a bá ti kọ́ àwọn afá bá ti pọ̀ mẹ́ apá wáyélẹ́sì kì í ká àwọn afá. يا إمة ديننا. Máìkì tó bá ní wáyà yẹn máa ń gbé ńjìn tó bẹ̀rẹ̀ àfá. سلام عليكم يا إمة ديننا. Apá wáyélẹ́sì tí bá ti lè mọ̀ ṣe kì í gbé tí wọ́n ń gbénú. يا إمة ديننا. Wọ́n dàbí máa ń fi hàn punishment. Ibi ẹ bá dojú kọ nìkan lè apá yóò kà. Tabaríkà yìí sí omi ò lè tó fèlè. أئمة ديننا. سلام على الاثنين بعد محمد. سلام على الاثنين بعد محمد. Kó tó di pé mo bọ́ sínú ìṣẹ́jú mẹ́rin lójú bẹ́ẹ̀ sọ. Àbá tó darí ìpínlẹ̀ kan, barakallahu fi. آمين Zarakallahu kullal khairati wal baraka. آمين. Ìdórí Sheikh Islam Alhaji Ibrahim. اللهم يسر الآن. Tí a bá rẹ̀ ti irinṣẹ́, ọlákùnrin náà irinṣẹ́ lé ní. Nídìí àti náà ti irinṣẹ́ torí pé ní tó dáa. Tẹ̀máṣẹ́ ìfowó gbára ìlú nìṣẹ́ ẹ̀mọ ìjẹ́ sọ̀rọ̀ tó ẹkùn máa lọlé. So nínú tí a mọ kọ́kọ́ dúpẹ́ ní kalẹ̀ yìí ni pé ọmọ yín lẹni tó yanjú ètò. So kò dẹ́ ṣe láti máa sọ pé lẹ́ẹ̀kan tó bá parí ẹ̀kan pé ibi ẹ̀kan ẹ̀fá tí àlẹ́ kó fún ó yanjú gbogbo ẹ̀. Ọlọ́run ẹ̀fọ́ wálẹ̀. آمين. Barika ní sẹ́ńdá nàbọ̀ صلى Muhammad. الله عليه وسلم. Èébú àdánwò àtọ̀rọ̀ ọbú tí yóò bá máa ń sọ lánàá ẹja yí padà ẹ má yan ọmọdé ìṣèjú ẹ̀. Ọ̀rọ̀ yẹn ò dáa. Ẹ kò ní ṣe mí mọ́. Kò sì ní mọ̀ pé tóun ṣe yẹn dà àbí ò dáa. Ọmọ tó bá ń ṣe dáadáa ẹjọ́ tètè máa mọ̀ nísìn. Kó sì lè múra sí ni. Ó dáa. Ó sì dáa. Kò ń ṣe pé kó pa á lẹ́rìn nìkan náà pè é lù. Gbogbo tí ó ké tí ó gbọ́. Torí pé awùwalè ṣàkùnrin tí a kọ́kọ́ ń gbọ́ tó ń jẹ́ ìwú káàkiri nípa àwọn tó ń ṣe súnfí wọn ìmọ̀ kéwù. So káwá gbọ́ pé ọmọ oníṣúfí ni mo dá mi lójú pé àdídí tó kà yẹn kò gbárí kò lọ tẹ́ ẹ kérí ṣùgbọ́n tó bá ti mọ náhùn wọ̀sàp tó dẹ̀ ti mọ bàlágà ó yẹ kó ti mọ̀ pé sọ́rífù ni bàbá tí ó kọ àdídí fi kọ́ pé abdid inshad al-adab al-mu'dabi aslajati bi shajarati wal-'ud al-arjarabi ọlọ́ba ń gbé fún ọjà rẹ̀ ọlá. آمين. Mo kí bàbá mi àgbà dánlá. يا أئمة ديننا. Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. أئمة ديننا. Iná wa nùrù lábẹ́ sáṣọ ọlọ́run méjì ẹtí ìlọ́wọ́ yìí. أئمة ديننا. Àlówó tó pọ̀ láti ọ̀fẹ́ ránṣẹ́ sí i, ṣùgbọ́n àdúrà wa ń lọ́dọ̀ yìí. أئمة ديننا. Ìgbà tábà ló ń gbà mí, àwọn táyọ̀ jẹ́ wọn ní jẹ́ kó owó lọ́dọ̀ yìí, wọ́n wà ká mọ́nà ni. يا أئمة ديننا. Ìgbà tó wọ́n yá mi àfáàtà yìí làwọn bá ti jọ ń pàdé. Àjọ ń pàdé tí ò bá dọ́wọ́ yín dàrẹ́tì, yín lọ́dọ̀ yín dàrẹ́tì. يا أئمة ديننا. Bàbá ẹ dákun ẹjọ́ o, láti bàríkà nábì ẹ má ì tí ì lọ o. أبقاكم الله. Akẹ́yìn ẹ dákun, ẹ bá sọ fọ́lọ́ ọba yẹn kó fi yín lẹ̀ fún wa. Níjọ́ tí èèyàn bá ti ní baba gidi máa ń ní yóò jìyà bàbá. Bí bàbá yẹn bá ṣe wùlẹ̀ kó tóbi tó bá káyà kò ní kẹ́yìn. Tó àbá lè bu yín ṣe ju ẹ̀yìn náà ti bú yàn. Ẹni tó bá fẹ́ sọ pé ṣe bí wọn àti ẹ̀ ní baba tó bá rí yín kò ní sọ síta. Èébú ta lọ òun ní máa ń jẹ́ ti ahun. Ẹni tó bá sọ tàbọ̀ ẹ̀ oníta náà rẹ̀. Bẹ́ẹ̀ ti rí yìí ó wù wá ẹ sì ṣe é fi hàn pé bàbá wa yìí. Tó bá di lọ́la àwọn tí máa ń rọ́lú àgbàlagbà tó wọn níbẹ̀ ni àgbàlagbà ni wọ́n. Agbọ́lù ha yóò dá àwọn bíi sálàdì. À ń pè àárẹ̀ kan ní àárẹ̀ stroke. Wọ́n náà ń pè ní sálàdì ọlọ́run ní jómọ̀dọ̀ yín. آمين. Wàsáàni albawul sukar. Òun ni tọ́ ṣúgà ọlọ́run máa ń jómọ̀dọ̀ yín. آمين. Àlùbáríkà oníṣẹ́ ńlá nàbà صلى Muhammad. الله عليه وسلم. La hawla wala quwwata. إلا بالله العلي Mo kí العظيم. Sheikh Ismail tí ó kọ́ màá lọ́nà bí ẹgbẹ́ o. آمين. Wọ́n á kí bàbá wa gbà. يا أئمة ديننا. Fadilatu Sheikh Muhammad Usman bin Nasi Afẹ́nifẹ́re. أدام الله حياته. Gbogbo ẹni tí o bá ti rẹ́rìn sórí tọ́lọ́ ṣe fi òun náà pa náà ti lé wọn. يا أئمة ديننا. Àwọn àyè kan wà tó ọmọ dá ẹ̀jẹ̀ padà
kò ní sowó ló mọ̀ wá lọ. يا أئمة ديننا irú ọ̀dọ̀ àwọn bàbá ṣolùpọ̀ ní yìí ṣẹni tí a máa sọ pé òun rí wa gbójú kò mẹ́ aṣọ tó wọ̀ ní ọ̀dà tó ní àbí ìwọ tó dá. أئمة ديننا àtúgbọ́ tó nǹkan sún kọ́ńpléènì pé iṣẹ́ tá à ń kó sára aṣọ ti pọ̀ jù sọ́pá télọ̀ tiẹ̀ ni. أئمة ديننا سلام على الاثنين بعد محمد. gbáwó má lo láìfù nítorí kẹ́ni kàbàlì yọ ní sí ọ lo láìfù tí wọ́n máa yọ ní sí fún rẹ. يا أئمة ديننا lo láìfù tó máa dùn mẹ́nu má lo láìfù tó máa dùn mẹ́lòmí nù o níjẹ́ tí mo bá di kú mọ̀lẹ́bí ẹ̀ ló kú fún o tó bá ti kọ́ RIP the next thing wọ́n ṣayé lọ ni. سلام àyímọ́tà ديننا àwọn ẹ̀ṣọ́ olùpọ̀nù ẹ̀yìn ni tiwa o ẹ̀yìn kú o. آمين barika oníṣẹ́lá náà صلى Muhammad الله عليه وسلم. ẹgbẹ́ ayẹgbẹ́ afẹ́ ṣé rí ta ẹ tún rí ṣe tabatirafa tó ń kara jù lóde ó ń wo iye tó parí. أبقاكم الله. àdé tí mo rú wọn tẹ̀síkọ́ àti mẹ́fẹ́ ká 1,000 tó wà lóde. يا أئمة ديننا àmọ́ mọ́tò tó wà méjì dání kì í ṣe yálà òun náà fà kì í ṣe nǹkan kan nǹkan fà ní pé òun fa 1,000 ọmọ tó ń fa 500 tó wà يا mẹ́rin. أئمة ديننا ẹ̀ ní mọ̀nira wọlé náà Muhammad. صلى الله عليه وسلم. agbọ́ kì í ṣe pé torí pásọpọ́ ló kó wá máa pè wọ́n sóde kan làwọn bílì torí kí ni ẹ bá wọn àfáàjẹ ẹ bá gbọ́ pé nìkan ní ṣe àṣà wọn fún láwọ́dù àwòpa ẹ ti bá àwọ́dù jẹ́ nísìnyí Yorùbá mú àníyàn ṣe kò mọ ọdún fàwọ́dù sí. wọ́n ṣe bẹ́ẹ̀ dé o tún fàwọ́dù sí i. ayé máa ديننا yìí wulẹ̀ ṣe yẹ bébí ṣàwà kọ́ fún ọdún fàwọ́dù sí. يا أئمة ديننا آمين. àwọn kankan wà tó ọba ti ń fi pamọ́ orí ara ẹ̀ ló ń fi pamọ́ bá ti wà yìí àwọn kan ní wọ́n jẹ́ àwọn kan là ń káṣà lára wọn nínú àwọn tá ń káṣà lára wọn ní sẹ́lù kúmọ́nù wa abátiri wọn á làwọn bílẹ̀ ṣùgbọ́n délísì nítorí pé dédé tí wọ́n ní àwa la ní dédé táwa náà ní àwọn ni wọ́n ní. يا أئمة ديننا nínú ìlú tí mo fẹ́ràn tí gbogbo ayé dẹ̀ mọ̀ àkọ́kọ́ nú ẹ̀ nílọrin Ìlọrin ò ní rí nǹkan tí wọ́n bí kan wá lọ kó mọ́ tẹ́lẹ̀ lẹ́nu àwọn kọ̀ọ̀kan kó mọ́ tiwọn tán tó bá parí eléyìí wọ́n á mú nǹkan mi ìyẹn tó bá jẹ́ pé àdìsí ẹ̀ náà dọ̀ ìfún ni ó polúwàtọ̀ ní mínà ìmọ̀ kódà kó bá jẹ́ àdìsí dọ̀ ìfún àwa gbà wọlé صحيح. ó wà ókè ní tó bá ti mú ẹ rí aráàlú ẹ tó bá náà rí yàn ojú ẹ ló fọ́. يا أئمة ديننا báwo palẹ̀ mọ́ tọ́lọ̀ bá ṣe fún yín lọ́tọ̀dọ̀ yín náà kó mọ́ra dáadáa ni o. سلام عليكم mọ́tò àgbéwòlá mú. أبقاكم الله. sóògùn tí ni wọ́n ṣe wá sí mo wá síbí yìí nítorí báwa la ń ṣe kan ni tí ó rọ bí o tó bẹ́ẹ̀ láti kọ̀ òde lẹ̀ fún. ẹ yẹ kéèyàn máa ń bálù ara yẹn lára ẹ bálù ni mo wá báyìí bálù tí mo kí lára sínú kún ni ó wà lára bàbá sóòrọ̀ bí ọ mú dání báyìí nísinsìnyí jẹ́ ọmọ wọn àwọn ẹni tí wọ́n bá jẹ́ kọ́mọ ẹ̀ mọ́ tó wọ́n bá ṣe fi hàn òun ló máa fara hàn wáyé kó wọ́n ṣe fi hàn. ìwọ nàbà tù má ṣe wọ́ọ̀lù kọlù lọ́dọ̀ ẹni tí ò yẹ wò ní tó burú jáì ní kó lọ tọrọ nǹkan lọ́wọ́ ẹni tí ò yẹ kó tọrọ lọ́wọ́ ẹ̀ èébú ọ̀la ni torí jọ́ tó bá padà gbọ́ yóò dùn ọ́ wọ́n yìí sì rí bá sìnkà lásìkò yìí ayé tàdé ń gbé nísìn bó yọ lọ léèyàn wó mọ̀ ẹni tó bá ti mọ̀ kọ́ bìyẹn kan mọ̀ ọmọ wòlẹ̀ jọ bẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọmọ kan mọ̀ ó torí kó fẹ́ fóbìnrin ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bàbá fàjẹ́ àwọn afá mẹ́ta náà oníwàásí ńláńlá èmi àtàwọn méjì rẹ̀ gba méjì ó dẹ̀ bẹ̀rẹ̀ sí bàbá jẹ́ torí kó fẹ́ ṣe jíìmù ẹni tó wá ń torí ẹ̀fẹ́ tó tì í náà yẹn wá ń rìkọ́dù gbogbo kọ́ọ̀lù ẹ̀ àwọn mọ̀dọ́dọ̀ mọ́ abilẹ̀ mọ́ abilẹ̀ mọ́ wọn náà ti di kírímínà torí pé ìmọ̀ gbọ́gbà fà lágbájá sọ báyìí sáfà lágbájá yìí má bàyàn ló jẹ́ gbogbo wa ẹjẹ́ sọ́ra wa ẹni tó bá yé tì yé tiẹ̀ sínú má yé tiẹ̀ kó sọ́sẹ́ nìkan ọba ti sọ́fẹ́ nìkan ẹni tó bá sọ́kò yé tiẹ̀ yẹn ó láìkì ẹ̀ jù ọ lọ yóò máa ta sí ẹ̀ síta wọ́n sọ̀rọ̀ síta ẹni tó bá kó ìrajì ó máa gbénu rẹ jẹ́ tó bá lè gbémi tó bá lè gbémi ìyá mọ̀gbẹ́ ẹlẹ́nìkan wọ́n jẹ́ ẹni gẹ́gẹ́sẹ̀ àwọn kan wá sí wa kan ẹlẹ́nìkan náà tó wọn kọ́mẹ́ntì ẹ ọ̀pọ̀lọpọ̀ àfáà tó bá ti bá wọn kọ́mẹ́ntì náà abẹ́ kọ́mẹ́ntì ló wa kí ló bá débẹ̀ wọ́n gbọ́ àfẹ́ ẹgbẹ́ náà dùn ẹnìkan náà sọ pé àfáà kan láti mọ̀lẹ́kùn kí wọ́ má bú yàn kankan má bu ẹnì kankan in tó gbà lára ẹ lọ́dọ̀ Ọlọ́run ọ̀tọ̀ in tó gbà lára ti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀tọ̀ ni wọn náà mú gbèsè bá ṣe rere òtún. Allah ẹ ní mọ̀ nira o. Aminu. ẹ má bínú àsìkò tí wọ́n fún ẹni rẹ́díò ṣẹ́jú mẹ́rin lókun. àti ṣiṣẹ́ ẹ̀sà àsìkò nísìn mo kí baba Sheikh Muhammad àti Allah. Ramallahu hayatahu. Ọlọ́run jẹ́ ìmọ̀dá rẹ láyé. Aminu.
alakara ma nọ Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ma jẹ́ kí mẹ́ta dín náà ma pọ̀ sí Aminu. yóò ma tọ̀ sí Aminu. yóò ma ga sí Aminu. ó ṣe gbọ́ ká sọ pé ẹ̀yin ara wa ni wá ó dáa jù ní àmọ́ kí wọ́n dáadáa báyìí kó ní mà kó lọ́lá kọ́lọ́n tó wá ṣe oore tí ìsábà ṣe fẹ́ni tó bá ga ó ní tẹ́líba kọ́lọ́n tó wá rọ̀ jù fún yàn báyìí tó ó ṣe fi hàn pé ẹ̀yin ara wa ni wá àwa náà ara yín ni wá Ọlọ́run ní jẹ́ tẹ̀ mọ̀nà láíláí. Aminu. Ọba tí ó kọ ìsáwátà nítorí kọ síbẹ̀ ni àwọn èèyàn tí wọ́n bá máa ń tí wọ́n tú síbẹ̀ ní òníyé ẹ̀ẹ́dọ́n tó sọ bẹ́ẹ̀ náà ní ìbàdàn isti'aazatu wal basmala wọ́n ní idha waqa'atil waqi'a wọ́n ní laysa li waqa'atiha Kadhibatun. wọ́n ní kafiratun. Khafidatun rafi'a. Ibi tí wàhálà ti máa ń dé báwọn yẹn nìyẹn idha waqa'atil waqi'a tó bá gbé ọ pé wọ́n ló tóbi lé nìyẹn má sọ pé wọ́n ló tóbi o Ọlọ́run ló tóbi o àwọn èèyàn dájọ́ pé ó pọ̀ tí wọ́n ti rí mọ́sálásí láti mọ́ kírun idha waqa'atil Waqi'a. tó bá ṣẹlẹ̀ sọ́dọ̀ tiẹ̀ tó ń gba yìí lọ́wọ́lọ́wọ́ má rí bí ẹni kú wọlé bá lasting champion ẹ bá lasting champion sí lẹ́sà léwa kí á ti ha Kadhibatun. má sì sọ pé ẹni tọ́lọ̀ ń gbé gan pé ẹ kíní kan nílò ní tó lò lẹ́nìkan ló ti yàwó Khafidatun. Abqakumullah. ṣèbí kọ́tà tí wọ́n fòtò débí lẹ́nìkan fòtò kan lẹ́sẹ̀. Rafi'a. Kafidatun rafi'a Ọlọ́run bá ti gbẹ́ lómi ìgbà yóò rí bẹ́ẹ̀ ní kókò sẹ́ni kankan mọ́ níjọ́ wọn ànáta kéré àwọn àgbàgbà míì níjọ́ wọn tí wọ́n tàn aláfẹ́ ya fọ́tò pẹ̀lú ọ̀fà àgbà kan níjọ́ ó ní ká san 1,000 nítorí pa mẹ́sítàpù pẹ̀lú wọn hí nẹ́sà iná òkè ṣe international passport tí o gbàgbà àríwá pọ̀ mọ́ wọn ni ṣùgbọ́n lónìí ní ìsìn wọn ní fọ́tò tà lè rí pọ̀ mọ́ wọn. La ilaha illallah. wọn à kú ṣùgbọ́n orúkọ kú. Kafidatun Rafi'a. ẹ̀rọ ra pákéjì gbogbo ẹ̀yọ́ pákéjì. Kafidatun rafi'atun. Àní ọmọ gbé ọjà rẹ lárugẹ ṣùgbọ́n àgbéga ju ọ̀dà ìwé ní kápọ̀ lẹ́ẹ̀mẹ́ 15 kò lóbi sí kí ló ń ṣe tó bá wọn. Kafidatun rafi'a. Gbé fóònù tó o bá ti sọ tí òde Ọlọ́run ọdẹ pa. Kafidatun rafi'atun. Fóònù táà yín lọ́wọ́ ẹ̀ lórí fóònù tábà ṣe fídíò táà ní kóògùn dání gbogbo gbà. Àwọn asẹ́ni fẹsẹ̀ sórí WhatsApp ẹ̀ olóòwò lọ́jọ́ méjì. Ọ̀ọ́dẹ́ni olóòní owó. Kafidatun rafi'atun. Bàbá aṣọ òmùtí ẹ̀yin Musa dàmọ́ Kafidatun rafi'a. Ẹ̀ ga ni ẹ̀yin ò ní wọlé. Aminu. Lórí yẹn ló ṣẹlẹ̀ sí bàbá afáàgbà. Òun àti Sheikh Ahmad Tijani. Radiyallahu ta'ala anhu. Nígbà náà bá a ti gbọ́ wọ́n jọ ń lo láìfù yẹn bọ̀ ni ẹnìkan ló ń fẹ́ di Kutubul Maktumi gbogbo èèyàn ti wá rò pé òun ni ó jẹ wú Sheikh Muhyiddin al-Arabi alimul waqul bila thani onímọ̀ báyìí pin níjọ́ náà tọ́ba fẹ́ dájọ́ ẹ̀sìn tọ́ba fẹ́ dájọ́ onímọ̀ ṣé òtún jáde paramọ́ kì í sọ̀rọ̀ ń ta kì í jáde òun làfà onígbà òun làfà àti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfà míì tí o mọ̀ sọ̀rọ̀ ń ta báyìí wọ́n mọ kéwú kì í ṣe pé ká fi kú wọn olúwa ni òpin wọn bàtà mọ̀ sọ pé bàtà tí wọ́n bàtà kan àti wọ́n jẹ́ nǹkan gbogbo èsì tí ń fẹ́ nínú ìta rẹ̀ ń gbóná. La ilaha illallah. àwọn tó wà nílé náà ẹ̀bùn àwọn táwa ń ta o. Àwọn tó wà nílé ìwọ ẹ̀bùn àwọn tá ń bẹ́ta. ẹlòmíì ò rí wọrí báyìí ó kàn gbádùn ọ̀rọ̀ tó sọ yóò sì mọ ṣàdúrà fún yóò dẹ̀ mọ ṣe déédé. àwọn ni wọ́n ń ṣe dáadáa o àwọn tó wà nílé o ẹ̀yin tẹ̀sí wá nílé ẹ̀ mọ́ gbogbo yìí jẹ́ ìdágbóná. No. From experience. Ọ̀yìn tó bá ti rí kọ́ńkù wá bá ti ń bu ayì ni náà ní ń ba ẹlòmíì ló jẹ́ tó fi ń kó wọn níka àwọn ìdájí burúkú tí ò yẹ wá. Mo tán sàṣọ dídí ìlú kan. Ìsàtúntàmọ̀ sàsọ́dì ìlú kan tí ó tù wàá tù mẹ́nìkan. Mọ́tò tó gbádùn ti náà kí tó dẹ̀ náà kí lẹ́ẹ̀kan náà. Ọ̀rọ̀ tó mọ̀ pé kankan ló he. Kafidatun rafi'atun. Àgbàpọ̀ tó burúkú náà máa fi ń lọ ẹ̀yàn wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá ti rí gbóngà bọ̀. Ṣùgbọ́n gbogbo oríire ló dásà sí tiẹ̀. Ó dìgbà tó bá yá ọ̀ tẹ̀ mọ́lẹ̀ tó bá sà ó mọ̀ fi jẹun. Wájú mu tìrù, bàbá Sheikh Tijani àti Sheikh Muhyiddin al-Arabi. Bàbá Sheikh Muhyiddin al-Arabi alim huwa bila thani. Kò ní méjì níjọ́ náà. Nígbà náà, níjọ́ kan ó wá lọ sí etí odò. Lamma samina annahu dakara fi sathi al-bahr. Ó ní etí odò. Fawajada as-safina. Ló wá rí ọkọ̀ ojú omi. Dakala ala zati as-safina. Ló bá wọnú ọkọ̀ ojú omi náà. Nígbà tó wọnú omi, fabada'a mawj al-bahr. Ní ibùdó bá bẹ̀rẹ̀ sí mi báyìí ló bá bẹ̀rẹ̀ sí mi títí tí ó fi ń mi ọkọ̀ ojú omi tí Sheikh Muhyiddin al-Arabi wà. Faqala Sheikh Muhyiddin al-Arabi uskut ya mawj al-bahr. Ó ní Muhyiddin al-Arabi wá ní ya mawj al-bahr yìí wá bùdó uskut dákẹ́ awalam ta'lam bi anni Muhyiddin al-ulumi alayka. Ó ti gbàgbé pé mi ìmọ̀ gan-an ni mo gbẹ lóye uskut
fasakata zakata ó ní dákẹ́ odò rẹ̀ dákẹ́ lẹ́kẹ̀rẹ́ wọ́n ní lam ta'ala anni muhiddin al-ulum alaykum ó ti gbà pé yìí mọ̀ gan-an ní mẹ́lórí ẹ̀ Allahu akbar Allahu akbar. gbogbo téèyàn bá ní wàhálà àwọn kan ní lẹ́gbẹ̀ẹ́ wọn pariwo ntajà rí tó fi gbé yẹn lọ ẹ̀wọ̀n làgùntàn wíwọ́ kàn wọ́n bẹ̀rẹ̀ yìí o mọ́jú nù ni o ọ̀pọ̀lọpọ̀ ń bẹ tọ́lọ̀ ń kẹ́lá kẹ́ parí ṣùgbọ́n òní mọ̀ kò ní wáṣọ tó dáa ṣùgbọ́n nǹkan tó dáa congratulation tiẹ̀ tó ra iPhone tó gbé sórí fóònù tó gbé sí Facebook congratulation ilẹ̀ ẹlòmíì ti parí ẹ̀ kò jẹ́ ká yóò kọ́ má parí ẹ̀ torí congratulation iPhone 14 ọ̀kù. tó mú ìdí àrò fàdákàrà alẹ́ ní dífta wàhídà ní ọ̀pọ̀lọpọ̀ bá bẹ́ sórí al-rukn al-ayman lórí orúkún rẹ̀ ọ̀tún faqala ya muhiddin al-ulumi ya muhjal buhar al-ulumi ìwọ ẹkúndò pin ìwọ onímọ̀ ńláńlá ó ní uridu su'alan minka ó ní mo mà fẹ́ bèrè kan wọlé rẹ̀ tí omi ní sọ pé sídìní ujibuka béèrè kí n dáhùn torí gbogbo omi ló mà pé tó bá gbà òun mọ̀ òun ló ṣe gbogbo àfa àti ọlọ́dẹ wò tó kún bọ̀ tí wọ́n mú gba àfa àmọ́nu ní orí Facebook náà iná ló bá fa ni wọn àwọn tó bá ti ra àwọn àfa àtòkùn bọ̀ ní èèyàn kan ò ní sọ oríire kó mọ kéwọ́ kó bú sí Ádámù orí èèyàn ò ní pé kó mọ kéwọ́ kó bú sí Tìjàní àlàáfíà rẹ̀ èèyàn ní pé kó kéwú kó wá ní orí ẹ̀rọ bàbá kàmáyì orí burúkú èèyàn ní jìnnà kó wá ní ṣé Ibrahim òun yọ ẹ̀rọ ọ̀run tíra rẹ̀ ìtìrà tí wọ́n rí ní Cairo tí wọ́n gbégi fún adẹ́kọ̀ọ́ tí wọ́n gbójú Cairo lọ́nu stupid fellow Sheikh Tijani wa Sheikh Islam Alhaji Ibrahim lòpòlù kan yọ ọ́ ní ọ̀nà yọ ẹ̀rọ àfáàkà ní ẹ̀ní ẹ̀jáde jíde ẹ̀jáde sópòlù tẹ́bá ti ń fún òpòlù ní sáràfù ó náà mọ̀ gba ìsinmi ẹjọ́ wọn sunkún Sheikh Tijani ti sọ fún wa tẹ́lẹ̀ ó ní kama la yanqusu nabul kalbi fi badri layla ó ní akada la yanqusu minna qawla al-munkirina fi tariqati Tijaniyya ó ní gẹ́gẹ́ bí ajá ṣe máa ń gbé ìdẹ́tẹ́sù tí kì í yẹ tí nǹkan kan ò ní fìdí pé nǹkan kan gbó bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ń bú tariqa Tijaniyya bẹ́ẹ̀ lẹ́ni náà ṣe ń gbó bí ajá tí nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí tariqa Tijaniyya. fa ahlan bi Sheikh Abdussalam ar-Raisi ajé ni'matukum da'iman wa أجل جواهر الإنسان خلق ó ní ìjọ Tìjàní kọ́lá ń ṣe ni. عظيم موجب فبه يجل وإن كان الفتى كالبار علما وساق خليقة فالعلم جل وساق خليقة فالعلم جل bàbá ń sáwíà ẹ̀yin ni mò ń kí látàárọ̀ o. أجل جواهر الإنسان خلق ọ̀pọ̀lọpọ̀ ń pè lọ ṣé omi di dàrá bí níjọ́ náà ń pé ya Muhiddin al-Ulumi onímọ̀ parí pé mo mà fẹ́ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ó wà ní Sydney ujibuka béèrè lọ́wọ́ mi kí n dá ọ lóhùn. nígbà tí ó béèrè lọ́wọ́ ẹ̀ Allahu Akbar gbàgbé pé kò sí táàmù ọ̀pọ̀lọpọ̀ kan lọ́wọ́ mọ̀ alimta shay'an wa gabat ankal asiya ọ̀pọ̀ nǹkan lọ gbọ́rí níjọ́ tí àbá bèrè pẹ́ta ló kù kì í ṣe nìkan ni ó jáde ẹgbẹ̀rún èèyàn ni ó jẹ. أجل جواهر الإنسان خلق kò sí àlùsúnà ju àwọn tí wọ́n dá súfì lẹ̀ lọ. tẹ́ bá wá rí ẹni tí ń ṣe súfì bákan bákan bó ti yé e mọ ní í ṣe ni tàbí kó mọ ọmọ màṣẹ tó. عظيم موجب فبه يجل gbọ́dọ̀ ní àkọ́bí yìí yìí jẹ́ lù. عظيم موجب فبه يجل bàbá ṣé mo ti rẹ̀ mú ìdílé Arabi àwọn bèèrè ẹ̀ pé ماذا يفعل الله masawi قال بشيء àwọn bèèrè lọ́wọ́ ṣé mú ìdílé Arabi jẹ́ náà wọ́n ní ماذا يفعل الله kí lọ lọ́wọ́ ṣe lọ́wọ́lọ́wọ́ وماذا فعل kí ló ti ṣe sẹ́yìn وماذا يفعل قديما kí ló tún kù tí ó tún padà tẹ̀sí. òun ti rò pé wọ́n béèrè question fíkìw àbí wọ́n béèrè question kéékèèké àwọn question tíra kò mọ ipa àwọn tíra kan wà wọn kọ́ sójú ilẹ̀ wọn kọ́ sílẹ̀ lẹ̀ nínú ọpọlọ ni àwọn tíra yẹn gbé. ayọ́kùn lọ àbáṣáwí ní tó béèrè ni pé wọ́n béèrè ọmọ ìdìnnà àròbí jẹ́ náà ọpọlọ ló béèrè rẹ̀ ó ní mọ́tà yẹ fàlùbọ̀ kí lọ́dọ̀ mọ̀ ń ṣe wà má dà fa àlà kí ló ti ṣe tẹ́lẹ̀ wà má dà yẹ fàlùwù kí ló tún máa kù tí ó tún máa ṣe fasakata Sheikh Muhiddin Arabi bàbá wa dákẹ́ wá wò báyìí má dà yẹ fàlùwù kí lọ́dọ̀ mọ̀ ṣe kí ni ká fẹ́ kó ń ṣe lọ́wọ́
kí ló ti ṣe sẹ́yìn kí ni àwọn kan mélòó ni kí n kà fún ó lè ba àgbà kóun náà ni kí ni wọ́n á sọ pé yóò tún padà ṣe tí ó fi wá di kóun náà ni yóò mọ̀ ọ́ ṣe. wọ́n bá dákẹ́ ọ̀pọ̀lọpọ̀ wá dákẹ́ láàrin wákàtí kan àrùnkúnlá mọ́ni ó ní ó sòmí lọ́wọ́ ni pé ọlọ́run òun bọ́lọ̀ ṣe tóbi tó lọ́kàn rẹ̀ ní o bọ́lọ̀ ṣe tóbi tó ní o pé ọlọ́run ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ ṣé wo òun rò pé sọ̀rọ̀ mọ̀ pé gbogbo ń tà ń ṣe lọ́wọ́ yìí ṣe ọlọ́run náà àwọn ni ẹ̀ẹ́mẹ́jẹ́ mú bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ bàbá àdàtú dà ọ̀pọ̀lọpọ̀ ní tààlì wàrà yìí wọ́n bọ̀ lẹ́yìn wọ́n àrí ìkàwé wà ní mùkà ń fi họ́ ń sì dà ń sì jẹ́ òun mọ̀ wọ́n bọ̀ lẹ́yìn ni fàrọ̀ káàlà àlàdáhàrí yìí ó wá pàṣẹ yẹn fàdìsínà wàlà zákàtà ó wá ṣàgbé wọn odò ẹ̀ gan nígbà tó gbọ́ mi àwọn àjọ obìnrin náà ọjọ́ kìíní ọjọ́ kìíní ọ̀gbẹ́ni ìjọba nígbà míì ìyẹn náà máa ṣe bí ẹ̀gọ́ fún àwọn tó bá gọ̀ ọ lè bá àbíjọ tó ọ̀ni ọ̀gbẹ́ ó wá ìjà pé ìwọ ọ̀pọ̀lọ́ látàná láti wà mí kí ló dé tọ̀sọ̀ kankan ó ní tọ́lọ̀ ń ṣe lọ́wọ́ náà mo fi yín ṣe yìí ó ní yìnyín ó ní kí lọ́wọ́ tó ṣe ó ní ibi tí n bá tún gbé yín dé tọ́lọ̀ wọ́n tún padà ṣe náà nù àwọn ní tọ́lọ̀ ń fẹ́ yín ṣe fún mi ni wípé káàfin dọ̀tọ̀ ẹ̀yin ni mo kí látàrọ̀ ó ní káàfin dọ̀tọ̀ rọ̀ ẹni tí ó bá ga tó bá rí rẹ̀ kó ga wọ́n gbé tó bá ga wọ́n tó bá ti rí rẹ̀ káàfin dọ̀ wọ́n sọ ọ́nù ṣùgbọ́n ẹni tó bá ga tó bá ń sọ rẹ̀ sílẹ̀ lẹ̀ rọ̀ fìhà àwọn tí wọ́n lójú gidi wọ́n lè gbé sókè òun ni mo lè sọ fún àfàdàgbà tó fún mi ní fi iye mi àti àwọn alùsùnà kọ́sítọ́mà ni wá wọn àjẹjẹ máa gbé késẹ́tì iṣẹ́ tó ń wò yìí ọjà táwọn tó ń ná tí wọn kò di ọjà ni iṣẹ́ tí wọ́n ṣe kù ni àwọn aláṣekù ni wọ́n máa ń ṣe léyìí lọ gbogbo àwọn tẹ́ ẹ̀ rí wọn ní tí wọ́n fẹ́ sọ pé lágbájá ni bàbá fún mi ní tí wọ́n rí lákọọ́lẹ̀ dáadáa àti dáadáa táwọn àgbàlagbà náà ṣe owó náà wọ́n gbà láti bàjẹ́ òun ló fi jẹ́ pé gbogbo àwọn àfáà táwa níkàlẹ̀ ọmọ tẹ́ bá fẹ́ jẹ́ kó ṣe àfáà nínú ọmọ kì í ṣe dandan kó jẹ́ gbogbo wọn èyí tẹ́ bá fẹ́ jẹ́ ó ṣàfáà ẹ mú lọ bí tí ó ti mọ kéwú dáadáa nítorí ọjọ́ tí wọ́n bá béèrè ṣùgbọ́n nítorí ọjọ́ tí wọ́n bá béèrè wípé ta ni bàbá rẹ tí wọ́n bá tẹ̀ ṣe pírẹsidẹ́ntì lẹ́ni tó mọ kéwú ó yẹ kí wọ́n lè fọwọ́ sọ̀yà pọ̀ ọmọ gidi ni mo bí gbogbo ayé nísìnyí ló fẹ́ fi ṣe àdámọ̀ ṣe bàbá ló fẹ́ fi ṣe ó dẹ̀ nìkan ẹlòmíì ò wá mọ́tàsí ló pẹ̀rẹ̀ adẹ̀gbá wọlé mọ́tàsí ni nítorí pèsè àdámọ̀ ṣe kíni wọ́n ṣe present wọ́n lè wà presentable ni o ìwọ náà wo ṣé tó ń ṣe lọ́wọ́ ṣé tó bá dọ̀dà sí wàá ṣe present fún ọmọ rẹ so àwọn ọmọ ẹni wọ́n lè gbà pé dáàdì wa náà fà á ni wọ́n níwọ̀n tó o ti lọ sẹ́ẹ̀lì lẹ́ẹ̀mẹ́rin nítorí nǹkan ẹyọ kan. La ilaha illallah. ló dáadáa o ẹlẹ́ẹ̀kejì èébú tí wọ́n bá wà fà á ti ń pọ̀ jù ó yẹ ká oníkálukú náà máa wo rẹ̀ èwo la máa báyàwó ẹ̀gbẹ́ lẹ́sùn adé àká imọ̀ olówó àwọn bàtà ilé àlọ́bẹ̀ ó gbádùn. àbùkọ́ kọ́mọ́ lọ. obìnrin ò tán láyé náà tó bá fẹ́yàwó gbogbo oríṣiríṣi àwọn tá à ń rí lórí Facebook yìí wọ́n tún wá ní káfá yẹn wọ́n máa sọ̀rọ̀ òun náà lè kà nítòótọ́ ló ṣe àwa ní sàṣì ní sàṣì kọ́ ọ̀gbádùn ni o gbogbo nǹkan tó ní sàṣì o mójútó ra rẹ bàbá sáwí ọ̀nàdàkùn ọdún eléyìí má ṣe láṣẹ mọ̀ fún wa. àmín. ọlọ́jọ́ mi yóò kù. àmín. bí oore ṣe máa ń wá náà làbùkù ṣe máa ń wá. atẹ́gùn tó fẹ́ tàbí dúpẹ́ ìlẹ́nu bí nǹkan bí nǹkan tuntun mú. ẹkún tí wọ́n sun lẹ́yìn lórí tó dẹ̀ rí èlé wọ́n sun táwọn lókè náà ó ṣe sunkún láàárọ̀ èjì yẹn wà tí a ṣe pé gbọ́dọ̀ àtẹ́ kó ṣe gbowó yẹn lọ́wọ́ wa. àwọn kan wà tẹ́ pé kẹ́sí jọjọ́ máa fá àgbà lánàá lónìí ní sìn àwọn òṣèré pírẹsẹ̀ntì ló máa fá àgbà lẹ́yìn. Azimu mujibu babi jalu. Azimu mujibu babi jalu. bẹ̀rẹ̀ látòkè. Ajalu jawa iri sani kulko. bàbá ọmọ àlùbáàgà ni wọ́n dé yìí ẹ bá fún alága. Azimu mujibu babi jalu. وإن الفتى كالبار علما bàbá ń sáwí. وساق لي قطع فالعلم جهل. gbogbo yàrá fà oríire tí a nílẹ̀ ká máa pọ́nra wálé o. gbogbo ọwọ́ tó ń bá wa jẹ́ lẹ́yìn à ń gbọ́ o àwọn ò fi àpọ́nlé bá tiẹ̀ jẹ́ gbogbo bá ṣe bá wa jẹ́ lẹ́yìn là ń gbọ́ àwọn ò mọ̀ kí o ìwọ ò mọ̀ ní pírọ́blẹ́mù sí torí ẹlòmíì
ìyí tí ò jẹ́ ká yẹ ojú ọ̀nà tí ò jẹ́ kójú ọ̀nà fún mi pé gbogbo ẹni tó bá ń pálí láyé lòun mọ̀ fẹ́ ló bàjẹ́ tó bá lágbájá ṣe kí náà kò mọ kéwù dáadáa ẹgbẹ́ náà sọ tiẹ̀ ká yóò kọ̀ ọ̀rọ̀ náà ló wá rọrùn báwọn láti máa sọ kódà tẹ́ bá náà fẹ́ máa yasó lásán yóò ní pọ́blẹ́mù lè lé ọ̀rọ̀ bàbá àmọ̀lá ní ṣe káàdà wọ́n nígbà tó kù díẹ̀ tọ́jọ́ ń pé wọ́n ní bàbá wa sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ní àwọn jẹ̀mọ́ wa ní wọn gbọ́n tí bàbá ń sọ dáadáa wọ́n ní bàbá wa wọ́n ní ánàkúnlá wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ sókè wọn gbọ́n tẹ̀ wí wọ́n ní bàbá sáré àwọn wa dákẹ́ báyìí àwọn wa sọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n nígbà tó adijọ́ kejì wọ́n wá ní kí gbogbo àwọn tó ń jẹ́ àgbààgbà nígbà náà tá a lè pèlè ọmọ mọ́ríkàsì nígbà yẹn torí gbogbo wọn gbà yẹn àgbààgbà ni wọ́n ní fún wa nísìn wọ́n wá ní kóníkàlùkù wọn kọ́ jókòó kọ́kọ́ yìí síra wọn lẹ́yọ kọ̀ọ̀kan bàbá ní gbogbo àwọn tó wájú báyìí ẹ̀yin ẹ̀ máa sọ̀rọ̀ wọ́n wá ní ká máa kàké wọ́n máa kàké ó wá tó ṣe jùmọ̀ bàbá ní ẹ̀yin tí wọ́n kọ̀ yìí sí bó o lórí ọ́ ní gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ ó ń dún nínú àwọn tí àdàmọ̀ ní bẹ́ẹ̀ lè fi ṣe fún 40 ọdún à ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún 40 ọdún ọwọ́ adẹ̀kan náà wá ní wọn sọ̀rọ̀ sókè èèyàn sọ̀rọ̀ láàrin ọdún kan ó rọrùn ni àmì tẹ́lẹ̀mí sọ́tọ́ ti fi pa ọ̀rọ̀ wòye sí bó ṣe rí bó ṣe ń dùn náà là ń sọ yìí ẹni tó bá bà lọ́nà akọ ní òbínú ní sùúrù ẹni ọ̀tọ̀ lẹ́ni tó ṣe mọ́lídìí ọ̀tọ̀ látà máa ń forí kásá ẹ̀sìn bọ́ọ̀lù ó ṣe wá sí pé bàbá yìí dáa ju lágbájá lọ dẹ́rù pẹ́ lásán gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó bá wà lókè ẹ kí ẹ tó sọ pé kó pẹ̀lẹ́ sọ̀rọ̀ gbogbo ẹni tẹ́ bá rí tó bá wà lókè ẹ kí ẹ tó sọ pé kó pẹ̀lẹ́ ẹ kì í pé wọ́n gbìyànjú ẹ wá kí wọ́n pẹ̀lẹ́ torí kò sẹ́ni tí ó gòkè tí ò ní ní tó kọ́ lẹ́sẹ̀ àbùkù ẹkún mọ́ láàrú bí ò ya lẹ́sẹ̀ wọ́n fà lẹ́sẹ̀ lẹ́yìn tàbí káwọn kan gba lẹ́sẹ̀ lẹ́yìn kò sí ẹni tó lè gòkè tí ò ní sọ kankan tó bànújẹ́ rí kódà tí ó mọ̀ ọ́nà tí bá ní jàmọ̀ òfin ló. bàbá sáwí ìtàǹbá inú pẹ́ lọ́dọ̀ náà lé lórí ni wípé dídá títóbi àná ṣe rí náà ní títóbi èdè ṣe rí. rílẹ̀ ìsáni kúlíkún. èyí tí ò bá jẹ́ aburú jù tọ́mọ àmọ́ fi yín máa béèrè pé sọ́mọ bàbá alágbájá náà ni ọlọ́run jọ yín wò mẹ́. àjálù ìjàwá yìí ìsáni kúlíkún. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé nínú gbogbo tọ́wọ́ afá máa ń ṣe yìí kì í ṣe bàbá sọ̀rọ̀ bí wọn kì í bá yẹn jẹ́ láyé. tó o bá ti kọ́kọ́ pọ̀ tó bẹ̀yàn jẹ́ kọ́kọ́ gbàgbé wọn ní gbé fóònù ẹ mọ́ wọn ti gbé fóònù ẹ mọ́. ẹlẹ́ẹ̀kejì wọn ní mímọ́ ẹlẹ́ẹ̀kẹta wọn lè sọ ní tí wọ́n mọ̀ ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀ wọ́n yìí ṣe ẹ̀jẹ̀ sọ́pọ̀ máa